gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tí wọ́n Nàìjíríà kò ní dá fún yín tọmọtọmọ gbogbo ṣe jẹ́ tọ́lọ́ mo tútù sọ lẹ́ẹ̀kan sí bóyá èrò pé mo gbàgbé ikú ìyá báyìí ló ń pàgbé o ikú rádaràda báyìí ló ń pejò ìran ajákọ̀ ìkúkú re gbogbo ẹni bá ti ń ro kúrò wá nílẹ̀ Yorùbá yìí gbogbo ẹni bá ti ń ro kúrò gbogbo àwọn tá a fẹ́ ti Yorùbá lè ṣe ikú burúkú àwọn àpàrọ̀ dìran wọn ni wọ́n máa Tinubu nùkọ ọ̀kọ̀ọ̀kọ̀ lọ́wọ́ yọ kọ́ má gbàgbé ọ̀kọ̀ọ̀kọ̀ lọ́wọ́ yọ wọ́n máa yọ dànù bí òfò ni wọ́n máa yọ dànù bí ọwọ́ ni gbogbo ṣe ń jẹ́ tọ́lọ́run kí ló dé tẹ̀ ní wá lára now mo fẹ́ sọ̀rọ̀ kan péré lórí bàbá Lamidi mo fẹ́ sọ̀rọ̀ kan péré lórí bàbá Lamidi bá tí bàbá Lamidi ò bá ti gbé private jet wọn lọ́ọ̀run tí wọn bá ti gbé private jet wọn lọ́ọ̀run wọn kì í ṣe kábíyèsí mo sọ́rí o pẹ̀lú kan tí mo sọ yẹn but tí wọn bá ti gbé private jet wọn lọ́ọ̀run gbogbo dọ́là tó wà láàfin kan kó lọ́ọ̀run tí wọn bá ti rí kó lọ́ọ̀run wọ́n fọ́kọ̀ ọlọ́run wọ́n fọ́kọ̀ ajẹ́ pé kò fọ́ ní ṣá àwọn ajẹ́ pé title of all these stories pé asánláyé àwọn ajẹ́ pé with all this story the title is asánláyé oh God aṣèrè kọ́rọ̀jọ alákìsà tó ń jó lóru ni bó pẹ̀lẹ̀ amọ́lọ́la ṣèbí torí pé káwọn ọmọ ilé kejì má bá ṣoríire nàìjíríà fẹ́ ti Yorùbá nation ṣèbí torí pé kẹ́lẹ̀ máa jẹ́ tí wọ́n máa yẹ́lẹ̀ ṣe fẹ́ Yorùbá nation ṣèbí torí pé kẹ́lẹ̀ máa sponsor àwọn àlejò borí onílẹ̀ ṣe fẹ́ ti Yorùbá nation ara máa pa yín bí kíbi tẹ́ bá ti ń dọwọ́ bọ̀ ọ̀rọ̀ Yorùbá nation ara máa pa yín ni. I want Mr. Kábíyèsí Bàmí Lamidi torí pé mo tí lè dọ́rùn wọ́n ní tráfíkì wà so tráfíkì wà làwọn sì lè dọ́rùn bí a kọ́ padà kọ́ pé private jet wọn dání o torí ọjọ́ tí wọ́n mú Sunday Igboho tó fi kú wá Sunday Igboho wálé tí kú ò pa bàbá mọ́mọ́bìnrin bá bàbá ń jó ni bàbá ń jó omi sì bọ́ lójú mi mo ní Ọlọ́run mo ní máa wà wọn bàbá yìí mo ní so nǹkan tó ń ṣẹlẹ̀ sí májàsọ láyẹ̀ ò kàn wọ́n àwọn bàbá yẹn ń jó ni fine ọmọ wa ni máa kan lóye ń kàn ó oyè tó kára ìwà padà kára ẹ̀dẹ̀ ó ti wá kọjá ẹ̀dẹ̀ báyìí sìn ó ti ń lọ abúlé Ògùn state ó ti ń lọ káàkiri alákìísà tó ń jó lórúsẹ̀ tó bá pẹ́ àná máa jó sẹ̀ ó máa jó ojúmọ́ ibi tó bá ti jó yẹn náà nílẹ̀ tí máa mọ́ ayé tí wá dáyé civilization sí ojú òpẹ́ ṣú alẹ́ ojú òpẹ́ mọ́mọ́ fine contract kan gbé private jet wọn lọ́rùn o gbogbo mọ́tò tó kójọ sínú àfihàn kan kó dání o tọ́wọ́n bá kó dání wọ́n fọ́kọ̀ po nǹkan ẹ̀kọ́ tí máa kọ̀ sọ nìyẹn o mi rẹ́dí àti wá fi kú yọ anybody o but tó bá ti sọ kọrin kò kàn mí tó bá dún lẹ́ǹkù léèrè àwa náà wọ́n máa kọrin pé kò kàn wá same náà ni do me and do you inside life ọjọ́ wà ń bẹ̀ ni this is why we bring ourselves together Yorùbá nation by God grace Yorùbá nation we stand ẹni bá ní kò ní ṣe é ṣe ojú ẹ̀mí ẹ̀ báyìí bí aláìsí ló máa wà láyé tí Yorùbá nation máa dé bá gbogbo ṣe ń jẹ́ tó bàbá gbogbo ẹyẹ wọ́n Yorùbá ẹ fọkànbalẹ̀ gbogbo àṣàsí wọn ràn wá o gbogbo èdè wọn ràn wá o ẹ gbàgbé o lẹ́sẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ gbọ́n gbọ̀ngàn lẹ́nu májàsọ́lá gbọ̀ngàn tẹ́ bá ti gbọ́ lẹ́nu mi ṣáìlire ẹ fi wò ó kó fara pẹ́pẹ́ májà ló sọ̀rọ̀ Yorùbá nation lágbára Ọlọ́run á ṣe ṣe gbogbo àwọn tó bá sọ wípé kò ní ṣe é ṣe Ọlọ́run o ọ̀rọ̀ wá dọwọ́ ẹ̀ bí mo ṣe ń gbà látọjọ́ iná ni Ọlọ́run wọ́n sì kú bá apalẹ̀ wọn mọ́ ẹ̀mí sí òdòlá tó ń dóṣù mẹ́fà 2023 lẹ̀ ń dá ẹ̀rẹ̀ tó fi wọ́n lọ́kàn balẹ̀ pé kọ́ máa wọ́rì wọ́n máa wọlé kíwá ní kí nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí kí ni táìtù nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn jọ gbogbo ayé sọ fún mi ẹ̀mí tí òdòlá tó ń dóṣù mẹ́fà wèrè tí òmùgbà tó dálé ayé wá bọ́lọ́hún lérí ó fẹ́ máa bọ́lọ́hún jíjà káàdì ṣe ká gbà fọ́lọ́hún gbogbo ẹ̀yin tẹ̀ ń gbẹ́sìn lérí tẹ̀ ń sọ pé tẹ́ wọ́n máa sọ pé ọ̀la ni àfọ̀lá ta ló sọ fún ẹ kó dọ̀la lórí ìlú ìjà bọ́lọ́hún ṣagídí gbogbo ọmọ Yorùbá wo máa dúláwọ̀ wà láyà máa délẹ̀ lérí kọ́ sọ pé wọ́n fẹ́ máa assassin gbogbo àwọn alligators wọ́n ṣe ra wọn ni bọ́n ṣe ń kú assassin wá
lórí kó wọn yọ bórí dẹ̀ ṣe kó wọn yọ lọ́lọ́run mú àwọn náà lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ọlọ́run fúnra ẹ̀ ló mú wọn tó ọlọ́run mọ̀ pa àlásàsìn ọlọ́run mọ̀ pé àní kọ̀ọ̀kan ọlọ́run mọ̀ pọ̀ lẹ́ni wá ọlọ́run mọ̀ so ọlọ́run ti wá rí condition tàwa gbọ́ ọ̀lẹ́ làwọn ilé jẹ́ ń gbèjà wọn ọlọ́run ṣe ń gbèjà wa o